àwọn ará nọ́ọ̀tì wọ́n láwọn Boko Haram àwọn ISWAP àwọn wọ́n ní ẹ má pè wọ́n ní terrorist, kí ni wọ́n ní ẹ pè wọ́n freedom fighter. àwa ń sọ pé èyí tí ń ṣe yìí ò dáa, ṣùgbọ́n èyí tí ń ṣe síra wọn ló pọ̀ jù. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ní Zamfara ṣe ni àwọn ará bíi wọ́n tún yabo àwọn tó ń travel, èèyàn 30 ni wọ́n pa, ìyẹn àwọn Boko Haram wọ́n pààyàn 30, ẹ̀mí 30 ni wọ́n rán sọ́run àpàpàǹdodo bí ìgbà tí wọ́n peku tí wọ́n pẹ̀fọn. kí làwọn èèyàn yìí ṣe fún wọn? kí lèròǹgbà wọn láti máa pa àwọn ènìyàn? Sultan sì jáde ó ní kì í ṣe kí àwọn ò ní lọ́kàn o pé kí mùsùlùmí kó nǹkan lé kìrìsìtẹ́nì aláàgbọ́. ṣùgbọ́n ẹ̀yàwó làwọn ará bíi kí Sultan sọ̀rọ̀ nípa wọn. a ti gbọ́ pé kì í ṣe pé ẹ fẹ́ lé kìrìsìtẹ́nì kúrò Nàìjíríà, ọ̀rọ̀ yẹn ṣe é sọ ní ìsìn nígbà tásìkò election ń bọ̀, ó yé wa. ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ yìí gangan ẹni wọn ń ṣe mùsùlùmí, ẹjẹ́ á tún gbà bẹ́ẹ̀, ṣé wọn ò kì í tó ń ṣe Fúlàní? àbí Yorùbá ni wọ́n ní, Haúsá ni wọ́n ní, Middle Belt ni wọ́n ní, kí Sultan sọ̀rọ̀ ń pa ẹ̀. wọ́n pa èèyàn 30 lójú ọ̀nà Zamfara, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe. àwọn ẹni tó ń travel nìyẹn o. bákan náà honorable kan tí picture ẹ̀ tẹ́ ń wò lórí àwòrán yìí, picture yìí, honorable yẹn honorable Jigawa ni. lánàá yìí náà wọ́n kidnap ẹ̀, àwọn bandit náà ni wọ́n gbé wọ́n sì pa. wọ́n pa o, àwọn ò mọye millions tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ o. ṣé ẹ mọ̀ pé olóṣèlú ni wọ́n? tẹ́ bá sì ti mọ̀ pé olóṣèlú ni, owó kékeré kọ́ ni wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀. Jigawa ara àwọn nọ́ọ̀tì ni wọn ò ń ṣe Yorùbá, wọn ò ń ṣe Ìgbò. àwọn kan sọ pé Ọlọ́run mú wọn kán máa ṣe fúnra wọn, kán máa para wọn. àwọn ni wọ́n gbà wọ́n sábẹ́ tí wọ́n hábọ̀ wọn, tí wọ́n ń pè wọ́n freedom fighter kan tó wá búrẹ́kẹ́. ṣùgbọ́n báwo ni ò ṣe ní di mọ̀kànmọ̀kàn wá sílẹ̀ Yorùbá léyìí tó jẹ́ pé a ti ń gbóòórùn rẹ̀ díẹ̀díẹ̀, bó o la ṣe kó òórùn rẹ̀ kù ńlẹ̀. ó ṣe pàtàkì láàrin àwọn ọmọ Yorùbá o. ìta ń sọ̀rọ̀ fún àwọn olóṣèlú yìí. irú ọ̀nàrẹ́bù yìí Fúlàní ló máa jẹ́ o láti Jigawa, tí kò tiẹ̀ lè jẹ́ Fúlàní kan pa. Haúsá ló máa jẹ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà nọ́ọ̀tì ni, ara àwọn northern leaders ni, northerners lòun náà. a ní tó bá yá, ẹ̀yin tẹ́ ẹ rò pé kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ sí yẹn ní security, wọ́n á wọlé tọ̀ yín. pàápàá jùlọ ọmọ Yorùbá tá à ń pariwo ní ìsìn pé kẹ́ ẹ pèsè ààbò fún aráàlú, àṣeníṣe rẹ̀ tó bá yá wọn á wọlé tọ̀ yín. aráàlú tẹ́ ẹ pèsè ààbò fún, ṣáwọn ni wọ́n wá fẹ́ wá gbèjà yín? ṣáráàlú tẹ́ ẹ bá ti fààyè lẹ̀kan pa tán, ṣáwọn ni wọ́n jáde sí yín? gbogbo ohun téèyàn bá ṣe láyé ó ṣe fúnra ẹ̀ ni. tẹ́ bá rò pé ẹ fẹ́ ṣe nǹkan kan fúlùú, ẹ fẹ́ ṣe fúnra yín ni. èèyàn 30 àti honorable wọ́n gbẹ̀mí wọn dànù. ẹjọ́ ń gbò làwọn aráabí ò ní pa gbogbo ọmọ Nàìjíríà tán. àwọn Boko Haram, àwọn bandit, wọ́n bísì, wọ́n ń pa àwọn èèyàn, wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn, wọ́n ń jiyàn gbé. ẹ̀yin olóṣèlú wa, ẹ̀yin olórí wa, ẹ̀yin bísì fún declaration election 2027. kò sẹ́ni tó máa ní kẹ́ ẹ má polongo tàbí kẹ́ ẹ má fi ara yín hàn pé nǹkan báyìí lè fẹ́ díje fún. ṣùgbọ́n tá à ń sọ ni pé bẹ́ẹ̀ ṣe káràmásìkí àwọn nǹkan yìí, ṣe ló yẹ kẹ́ ẹ káràmásìkí ẹ̀mí aráàlú. ká tiẹ̀ rí i pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ declaration, mo fẹ́ lọ fún House of Rep, mo fẹ́ lọ sí kinní kan, àwọn aráàlú ń lọ sọ́run, ẹ̀yin ń lọ sí House of Rep, House of Senate, orí àga ìjọba gàgàrà, ibẹ̀ lẹ̀yin ń dù lọ́wọ́lọ́wọ́.
àwọn tí ẹ sì ń pa yìí àwọn lẹ fẹ́ lọ ṣo lórí lé lórí every day. Kò wá sí ọjọ́ kan tẹ́mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò bọ́. Kí ló dé tẹ̀ ń hùwà tí ń pa àwọn ọmọ Nàìjíríà lẹ́kún? Ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ó dáa bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n ní north tí wọ́n ń para wọn, ó dáa bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá ṣe tán pẹ̀lú àwọn nǹkan ìjà ogun tí wọ́n ti kó jọ, ibo ni wọ́n ń kó lọ, níbo lẹ́mọ̀ tí wọ́n máa cross sí. Ọmọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára English Alhaji àbí nǹkan, ó sọ̀rọ̀ bí wọ́n ṣe fi àwọn ibi tí wọ́n kó nǹkan ìjà ogun sí nígbà táwọn bandits pé tá a bá wá sọ tán wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ so that kò sẹ́ni tó máa mọ tó ń lọ mọ́, nítorí pé wọ́n hate social media ṣùgbọ́n àwọn ń lò wọ́n àdẹ̀lẹ̀ fi kò sọgbọ́n wọn à lè rí wọn trace. Àgbọ̀gbọ́n mú kankan through social media rí kán pẹgbẹgbẹ̀rún èèyàn àpagbè ni. Bẹ́ẹ̀ náà bá ṣe election 2027 tẹ́ ẹ wọlé àṣegbè ni, ṣùgbọ́n wájú Ọlọ́run kò sáṣegbè. Bẹ́ẹ̀ lẹ́tẹ̀ ń fún wọn ní chance láti repent, pàápàá jùlọ ẹ̀yin northern governors yìí. Ẹ̀rín pa mí, ṣé ìjẹta ni wọ́n láwọn kan repent, wọ́n fẹ́ dá wọn padà sáàrin ìlú, wọ́n nítorí ẹ ti fi Quran búra. Wọ́n nígbàgbọ́ nínú Quran yẹn àbí ṣé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run? Ṣáwọn tí ò nígbàgbọ́ nínú Ọlọ́run tí wọ́n ń dẹ̀mí èèyàn légbodò tí wọ́n ń pa èèyàn ni wọ́n fi Quran búra làwa ń sọ pé wọn à ní ṣe bẹ́ẹ̀ mọ́? Ṣé Quran yẹn ló ní kán máa pa àwọn ènìyàn? Quran tán fi búra yẹn, ṣé ẹ rí pé àwọn aráabí gọ̀ fi Quran búra and so fucking what? Ẹ̀ẹ́dẹ̀ dá wọn padà sáàrin ìlú. Ṣé Quran tán fi búra yẹn kò sí lọ́wọ́ wọn nígbà tí wọ́n ń pa ènìyàn? Ṣé wọn kì í pariwo Allahu Akbar? Ẹ̀yin northern governors yìí ẹ̀ ṣayére. Ìtàwọn èèyàn ń sọ tí wọ́n fi ń sọ pé ìjọba mọ̀ wọ́n, ìjọba mọ̀ nípa wọn nìyí, torí wípé gọ́vnọ̀ tí kò bá sí láàrin wọn kò ní máa sọ wípé ẹ fún wọn láyè kan repent. Tí gọ́vnọ̀ kan bá ṣe gbogbo ìjọba ló ṣe, tí a bá rí ìjọba kó sọ pé no, so kí lẹ fẹ́ fi defend ara yín pé ẹ mọ̀ ń pa ẹ̀. These people, gbogbo tó lè mú ètò ààbò tó lè ká wọn lọ́wọ́ kò ní wọ́n ń against. Wọ́n ní kó ní kálukú máa ṣọ́gbọ́ ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ bẹ́ẹ̀, Excellency, ẹ jẹ́ ká ṣe forest guard. Ààrí gọ́vnọ̀ kankan tó gbé ìgbésẹ̀ nígbà tí Ribadu tó fi sáré ṣe national forest guard tí wọ́n kó wọn láwọn Fúlàní lọ́wọ́ pé forest guard ni wọ́n dá yúnífọ́ọ̀mù green àbí nǹkan gbà yẹn àgbúrò ẹ̀ mọ́ báyìí, ó ti wọlẹ̀ nìyẹn o. Wọ́n against ẹ̀. Ẹ̀dẹ̀ fẹ́ fagídí gbagbó onígbó. Báwo ni Yorùbá ṣe máa lọ ṣọ́gbó Fúlàní? Báwo ni Fúlàní ṣe máa wá ṣọ́gbó Yorùbá bí ò bá jẹ́ pé ọ̀nà àti máa pa àwọn ènìyàn wa? Wọ́n ti rẹ́pù gbogbo àwọn ọmọ pátápátá láwọn agbègbè tẹ́ wà. Wọ́n ti rẹ́pù ìyá, wọ́n ti pọkọ dànù. You people are busy showing yourself busy for election 2027. Ọlọ́run wà, ẹ̀ náwó orí owó òlú, owó orí àwọn aráàlú fún àwọn Boko Haram tó ń pa wọ́n pé wọ́n repent. Àwọn tí á dẹ̀ pa àwọn èèyàn wọn, wọ́n wà bí tí wọ́n ti ń sá kiri tí wọn ò rí légbé, tí wọn ò rí bí sùn. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Pẹ̀lú bá ṣe ń pariwo tó pé a fẹ́ repentant Boko Haram láàrin ìlú, ẹ má jẹ́ kán repent. Ẹ gbé wọn lọ bí tó yẹ kí ẹ gbé wọn lọ. Àwọn èèyàn dẹ̀ ń attack, wọ́n allege wípé ìjọba mọ̀ ń pẹ̀. Prove yourself that you don't know about it. Gẹ́gẹ́ bí táwọn èèyàn sọ tí wọ́n allege. Because kò yé wa. Kí ló ń jẹ́ repentant Boko Haram? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ repentant bandit? Ṣé àwọn bandit làwọn tó ń pa àwọn èèyàn kiri? Tó yẹ pé bí wọ́n bá tún sanwó lórí ẹni tí wọ́n tún jí gbé, wọ́n á tún pa á. Ṣókò ẹrú kọ́ ni àwọn ọmọ Nàìjíríà wà báyìí? Ṣé kìí ṣòkò ẹrú Fúlàní? Ṣé ẹ rí pé àwọn Yorùbá tó wà ní north tọ́lọ́run bá lè sọ wọn padà sílẹ̀ Yorùbá kán tètè mọ bá ṣe fẹ́ ṣe? Torí tó lè ṣẹlẹ̀ ní before 2027 yẹn kò sẹ́ni tó mọ̀.
kí ọmọ Yorùbá dẹ̀ ṣọ́ra láti máa travel lọ sọ́nà àwọn ọ̀nà àwọn ilẹ̀ Haúsá yẹn, pàápàá jùlọ tó bá jẹ́ Christian, kódà kó tẹ̀ jẹ́ Mùsùlùmí, tó o bá ti jẹ́ Fúlàní o safe, even kó jẹ́ Haúsá kò safe. àwọn ò ní sọ jù báyìí lọ, gbogbo ẹ̀ lórí ìkànnì wa a máa parí ẹ̀ sórí pé ọmọ Yorùbá ẹ má jẹ́ á dákẹ́ o, ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe, ká pera wa jọ o. àwọn ògbódélé àwọn ò lè gba eléyìí tó ní láwọn làádẹ́ẹ̀dẹ̀. èyí tá à ń sọ fáwọn olóṣèlú wa ló ṣẹlẹ̀ sí Honorable Jigawa yẹn o, ọ̀run yábọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan o. ẹ máa bísí láti máa ṣe declaration, ẹ máa bísí láti máa campaign. ṣáwọn eléyìí wọn ì bá ní ṣọ̀rẹ́, kẹ́ ẹ̀ mọ̀ ń pa wọn ì bá ní ṣọ̀rẹ́ àìpani. nígbà bá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ yìí, ìgbà yẹn lẹ́ẹ̀mọ̀ mẹ̀mẹ̀, ẹ̀ tí ì dá nǹkan kan mọ̀. ṣèbáwọn aláìléèyàn tí wọ́n ń pa tán wà lóko, àwọn bàbá wa àwọn ìyá wa, kò kàn yín. tó bá kàn yín ni kì í ṣe abáwọn kẹ́dùn nìkan ni, gbogbo ibi tó bá ti ṣẹlẹ̀ á láwọn nǹkan tẹ́ máa ṣe fún wọn. àwọn Boko Haram á láwọn ń bọ̀, wọ́n á lọ, àwọn tẹ́rọ́rìsì á láwọn ń bọ̀, wọ́n á lọ, wọ́n á dẹ̀ lọ, ó di fírí lọ, adìẹ tó kó ìmọ̀ bọ̀. Gúmí dẹ̀ jáde, ó níjọba ò lè sọ pé àwọn ò mọ ibi táwọn pípù yìí wà, ó tún wá bọ̀rọ̀ jẹ́, ó ní kò lè sọ pé àwọn ọmọ wọn ní kọ̀ọ̀kan. ọmọ Nàìjíríà, ṣé nǹkan kan náà làwa àti àwọn Fúlàní? àwọn tó ń ṣolórí wa yìí, irú èèyàn wo ni wọ́n jẹ́? kí ló ń gbénú wọn? ṣé wọ́n nífẹ̀ẹ́ wa? ẹ jẹ́ àfi sábẹ́ comment section, ìbéèrè ni. torí pé a lè máa wora wa báyìí kíkú sì máa pa àwọn èèyàn wa lọ bẹ́ẹ̀ ká má lè sọ̀rọ̀. ẹni tó bá tún sọ̀rọ̀ tí ò bá mọ̀ sọ ó tún dáràn. àwọn tó bá dẹ̀ gbé owó ńláńlá sórí social media tí wọ́n gbébọn dání tí wọ́n ṣe gbogbo ẹ̀, wọn ò rọ́nà dá. ìwọ tó o bá sọ ẹnu ẹ ó ti kọ̀míìtì. ọ̀dà ń gbà wo la fẹ́ ṣe lè dá? Àpábí ò jáde, ó ní tí election bá ti lọ 2027 wọ́n là ní gbọ́ nǹkan kan mọ́. kí ni ìtumọ̀ ẹ̀? kí ló jọ? èmi kọ́ ni máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, kí ló jọ? ọdún wo ni Trump ilẹ̀ Amẹ́ríkà ti ń sọ wípé genocide wà, genocide wà? ṣé n tó wà lẹ́yìn ó ti kọjá ọ̀rọ̀ genocide báyìí? torí ẹ̀ la fi ń sọ fún àwọn mùsùlùmí ọmọ ilẹ̀ Yorùbá pé ẹ jẹ́ kó rí yín ó pé. àwọn òjíṣẹ́ tá à ń tẹ̀lé ti wáyé, wọ́n ti wá ṣe tiwọn. ẹ̀jẹ̀ ò sàn báyìí. tá a bá ti ẹ̀rẹ́sìn kan tó ní wọ́n máa pààyàn náà láì jagun, ṣé ẹ̀jẹ̀ tó sàn sìn lórílẹ̀‐èdè Nàìjíríà ṣó sàn báyìí? ṣọ́nà lè ní kẹ́ ẹ máa pa èèyàn ẹgbẹ́ yín, wọ́n tó ti ń sun àwọn èèyàn jẹ, àwọn Boko Haram. irú fídíò bẹ́ẹ̀ ò ṣe máa lò. wọ́n yan, wọ́n jẹ̀bi súyà, àwọn kálukú lọ gètè ẹ̀ lára ẹ̀. ẹ̀rù òde pa ọmọ Nàìjíríà. bẹ́ẹ̀ la dẹ̀rẹ̀ àwọn kan tí wọ́n ń jójú ẹlẹ́yà kiri nítorí àǹkárá ọ̀pá kan ọ̀pá méjì. Ọlọ́run á yọ orílẹ̀‐èdè Nàìjíríà o. ṣé ẹyọ kan ni wá? ṣó lè dópin? ṣé èrò ọkàn àwọn ará bíi pé àwọn fẹ́ gba orílẹ̀‐èdè Nàìjíríà, àwọn fẹ́ sọdẹ lẹ́sìn kan báwọn yẹn ṣe bí wọ́n ṣe àlẹ́jì wọn allegedly, ṣé èrò ọkàn wọn lè yí padà? ṣé ìfẹ́ tí wọ́n ní sórílẹ̀‐èdè Nàìjíríà ló ní ká máa pa àwọn ẹ̀yà míì káàkiri àti àwọn ẹlẹ́sìn míì tí kì í ṣe irú ẹ̀sìn tiwọn? bó o lágbára ìjọba ṣe lè ká wọn? kí ni next solution ẹ̀yin yẹn wa? wọ́n ní àwọn ò fẹ́ division. peace àwọn ní ń pariwo ẹ̀, àwọn ní dẹ̀ ń pààyàn. wọ́n Nàìjíríà àwọn ní ń pariwo ẹ̀, àwọn ní ń pààyàn. amalgamation àwọn tó so wá pọ̀, wọ́n ní 2014 ló ti expire. ṣé dandan ni? tí ìpànìyàn bá máa continue, kí ló dé tá òun kálukú ò wábi jókòó sí láyé ààrẹ kọ́ mọ bó ṣe máa defend ààrẹ? tí ìpànìyàn bá ń continue báyìí, báwo lèèyàn ṣe máa wo ẹ̀yà tó ń pa àwọn èèyàn tiẹ̀ tínú rẹ̀ máa dùn tí ò ní padà dógun? báwo lèèyàn ṣe máa dá oko sílẹ̀ pẹ̀lú owó iyebíye tí ẹ̀yà kan máa kó màálù wọbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó lọ́wọ́ onílé nú tí yóò dẹ̀ tó pa ẹni tó lóko tí ò dẹ̀ sí tí ó ṣẹlẹ̀?
báwo ni ìjọba ṣe máa ní ẹ̀yà kan àwọn kan ò gbọ́dọ̀ kó ìbọn rìn tí wọn ò dẹ̀ ní gbọ́? Báwo ni wọ́n ṣe máa forúkọ àwọn agbésùnmọ̀mí tó ń sponsor wọn síta tí ò dẹ̀ sí tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Kọ́mítì ni. Báwo ni ẹ ṣe máa promise police state police tá à ní tiẹ̀ wá rí pé gbogbo nǹkan tá à ń sọ yìí nǹkan kíákíá tó wà urgent ni. Ọdún mélòó lórílẹ̀‐èdè Nàìjíríà fẹ́ fi pilẹ̀ wèrè lórí ètò ààbò? Ṣùgbọ́n a lè ṣe pápápá lórí ètò ìdìbò, a lè fọjọ́ sí ètò ààbò. Nǹkan ti ṣe orílẹ̀‐èdè Nàìjíríà. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá o, a ti rún, Ọlọ́run má jẹ́ àrùn. Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Bitter Truth lórúkọ ètò yìí. Ẹ̀yin ìjọba tẹ́ wà ń bẹ̀, àfi lọ́lọ́run lọ́wọ́, àná Ọlọ́run á wà pẹ̀lú yín. Àdúrà làwa ṣe, ṣùgbọ́n ẹ rántí pé béèyàn bá hùwà èpè tí wọ́n bá ṣàdúrà fún, béèyàn bá hùwà àdúrà tí wọ́n bá ṣépè fún, gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ò mọ̀ ń pẹ̀ wà nù yín, àwọn tó mọ̀ ń pẹ̀ pọ̀ nù yín, àwọn èèyàn ló àlẹ́jì yín, àwa ò dá yín mọ̀, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín, Ọlọ́run mọ̀ yín o. Ẹni tó máa kú máa kú, ẹni tó máa kú máa kú. Ṣé ìtumọ̀ ẹ̀ nìyẹn? Ẹ jẹ́ ó yé wa.